iṣẹ́ o máa kú iṣẹ́. Gbogbo ayé ẹ jùmọ̀ gbéga. Iṣẹ́ Jésù. Olúwa kú iṣẹ́ o máa dẹ̀ ń jọ mí lójú. Gbogbo ayé ẹ fìyìn fún. Dàdá àti ọjọ́ wa lójú. Fore rírí fore káìrí nínú ayé mi o. Bàbá ńlá ó máa fìyìn fún. Bàbá ṣe gbogbo ẹ̀. Àní fore rírí fore káìrí nínú ẹbí wa. Gbogbo ayé ẹ jùmọ̀ gbéga. Báyọ̀ ògùn bàbá. Tẹ̀bí tara tilétilé mi. Bàbá ńlá ó máa fìyìn fún. Ó náà lónìí. Oní tẹ̀bí tara tilétilé mi. Bàbá ńlá ó máa fìyìn fún. Ẹ kọrin ẹ kọrin báwa kọrin Jèhófà. Ẹ gbé sókè. Kọrin ká ti ṣọpẹ́. Ẹ kọrin báwa kọrin Jèhófà. Kọrin ká ti ṣọpẹ́. Àbá akọrin àtònídọ̀lá. Àtúnlẹ̀ jó kó rẹ̀ra. Oore Olúwa ṣe ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Dàńsàkì rẹ Ọlọ́run mi tó lógo. Oore rẹ̀ mà ti pọ̀ ju ọpẹ́ lọ. Ọpẹ́ ò ká. Bàbá ní orúkọ Jésù Kristi, Ọlọ́run gba ọpẹ́ wa o, ayérayé gba ẹ̀yìn wa, a kí yín wípé ẹ ṣé lónìí nítorí tí ẹ̀yin Ọlọ́run fi àyè ohun rere gbà wá lórúkọ Jésù. Bàbá mímọ́ gba ọpẹ́ wa, gbogbo ẹ̀ṣẹ̀ àti àìṣedédé pátá Ọlọ́run jọ̀ọ́ fàánú dáríjì wá, ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí orí kọ̀ọ̀kan lórúkọ Jésù Olúwa fàánú dáríjì wá, gbọ̀ngàn tá a péjọpọ̀ sí yìí lórúkọ Jésù Olúwa ẹ yà sí mímọ́, ọkàn oníkálukú wa Olúwa yà sí mímọ́, ohun tí à ń pè ní bìlísì, ohun tí à ń pè ní ìdágború tàbí ẹ̀mí ìṣelòdì lórúkọ Jésù Olúwa ó yá bá wa mú wọn sùn báyìí, gbogbo ipá àti agbára tó lè fẹ́ lòdì sí ìpéjọpọ̀ yìí lórúkọ Jésù Olúwa lọ fi wọ́n sí ìpamọ́, a béèrè fún agbára rẹ láàrin wa lórúkọ Jésù. Bàbá mímọ́ ó yá sọ agbára yẹn kalẹ̀, a gbé ọ̀gá fún màmá wa ọlọ́jọ́ òní lórúkọ Jésù lórí ìrìn àjò tí wọ́n ti rìn nínú iṣẹ́ ìjọba. Ọlọ́run tẹ́wọ́ gba ọpẹ́ wa lórí wọn, Ọlọ́run jọ̀ọ́ tẹ́wọ́ gba ọpẹ́ wa lórí wọn, ìtorí tí wọ́n la ṣe péjọpọ̀ fún ayọ̀ àti ìdùnnú ní ìwòyí ọ̀la lórúkọ Jésù. Nítorí tí màmá yìí má jẹ́ àpéjọ ìbànújẹ́, má jẹ́ àpadà wá gbúrò ibi sí wọn. Ọlọ́run a bẹ̀ ọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ló fẹ̀yìntì, wọ́n fẹ̀yìntì sínú àìsàn, ọ̀pọ̀lọpọ̀ fẹ̀yìntì wọ́n fẹ̀yìntì sí ibojì, ọ̀pọ̀lọpọ̀ fẹ̀yìntì sínú ìbànújẹ́, ṣùgbọ́n nípa ti màmá Kẹ́hìndé a gbàdúrà a bẹ̀ ọ́ lónìí lórúkọ Jésù má jẹ́ káwọn fẹ̀yìntì sínú ìbànújẹ́ o. Jẹ́ kí wọ́n fẹ̀yìntì sínú ikú ọmọ Ọlọ́run, má jẹ́ kó fẹ̀yìntì sínú àárẹ̀ Ọlọ́run, a bẹ̀ ọ́ ní Ọlọ́run wa níwọ̀n ìgbà tó ti dúró tì wọ́n pé kí wọ́n lè lórí ẹ̀, a fẹ́ kó bá wọn rìnrìn àjò tó kù bí wọ́n ti lọ sílé lórúkọ Jésù. Bàbá mi máa dára pọ̀ mọ́ wọn, gbogbo ohun tá a fẹ́ ṣe lónìí, gbogbo ètò ọpẹ́ tá a ti là kalẹ̀ lórúkọ Jésù láti bẹ̀rẹ̀ dé òpin Ọlọ́run gba ìṣàkóso, a pè ẹ̀mí mímọ́ rẹ sọ̀kalẹ̀ sáàárín wa, ẹ̀mí mímọ́ kó yá wá gbé wà láàárín wa, ẹ̀mí mímọ́ Ọlọ́run alààyè kó yá gba ìṣàkóso nínú orin, nínú ọpẹ́, nínú ọ̀rọ̀. Bàbá mímọ́ kó yá fi ara rẹ̀ gbogbo àwọn àlejò láàárín wa, Olúwa kó yá dára pọ̀ mọ́ wọn. Bàbá mímọ́ bá wa dára pọ̀ mọ́ wọn, ibi tí wọ́n ti wá nígbà tí wọ́n máa padà wọn ò fi ayé ìbànújẹ́ débi. Olúwa má jẹ́ wọ́n fi ìbànújẹ́ padà, Olúwa mú wọn délé láyé àtàlàfíà, ògo ni fún orúkọ mímọ́ yìí Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ pé aleluya, ẹ bá mi pé aleluya, ẹ bá mi pé aleluya, ẹ bá mi pé Jésù lógo.
Amen. Praise the Lord. Àwa tí inú ẹ̀ bá dùn, ẹ jẹ́ kí hallelujah. Àwa tí inú ẹ̀ bá dùn sí ọjọ́ ayọ̀ yìí, ẹ jẹ́ kí hallelujah. Àwa tí nǹkan ayọ̀ máa ṣojú ẹ̀, ẹ jẹ́ kí hallelujah. Ọmọ òṣèlú wa láìpẹ́ yìí, ẹ jẹ́ kí hallelujah. Àwa bá àti sípò ọmọ tó bá ti kó bí, ẹ jẹ́ hallelujah. Kí hallelujah yẹ lórúkọ Jésù kó gẹ́gẹ́ kó máa ṣe mọ́ wa lára. Àti ní gbogbo ọ̀nà pátá kó gẹ́gẹ́ máa ṣe mọ́ wa lára. Ọ̀tún. Bẹ́ẹ̀ bá ní àǹfààní láti mọ̀ níwọ̀n ní ọmọ yìí, ọ̀rẹ́ yìí, olólùfẹ́ yìí, lókùmọ̀ ìbàdàn, olùwàdàfàgè, ìdílé wáyé. Bàbá mi, òré rẹ̀ yìí ò lákàwé. Dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa, kò fi ìṣẹ́jú kan yìí. Ìyìn dáadáa, dúpẹ́ lórí màmá wa, dúpẹ́ lórí ara rẹ̀, ọlọ́run tó ṣọ́ wa títí di oṣù kẹsàn-án, dúpẹ́ dáadáa, tètè dúpẹ́ dáadáa, Jésù Olúwa wa, kí Olúwa kí ó tẹ́wọ́ gba èyí wa, ẹ jẹ́ ìyẹ́ kí olórí ẹsẹ̀ wa afẹ́yìn ọlọ́run, ó yá mélòó ní òkà nínú oore tí bàbá ṣe, mélòó ní òkà nínú oore tí bàbá ṣe, oore rẹ̀ máa pọ̀ ojú yanrìn òkun lọ, mélòó ní òkà àbí kí iṣẹ́ máa dúpẹ́, oore rẹ̀ máa pọ̀ ojú yanrìn òkun lọ, mélòó ní òkà àbí kí iṣẹ́ máa dúpẹ́ mélòó. Ayérayé. Màmá ti rí mi pé mo wá kú láti kàkíkà. Èmi náà wá láti kàkíkà. Ojú yanrìn òkun lọ, mélòó ní ògo, àfi kí iṣẹ́ máa dúpẹ́. Oore rẹ̀ máa pọ̀, ojú yanrìn òkun lọ, mélòó ní ògo, àfi kí iṣẹ́ máa dúpẹ́. Ọwọ́ àti àtẹ́wọ́ wa o. Méjì. Ṣé omi àlọ́? Nítorí àwọn ènìyàn. Ó ṣe òkèrè. Wọ́n ti bẹ̀rẹ̀ àwọn bí tí a gbé aṣọ pé gbogbo ògbó ló yẹ o. Gbogbo ògbó ló yẹ o. Orí màmá wa àdúgbò ṣe bàbá. Gbogbo ògbó ló yẹ o. Àwọn bí tí a ti bẹ̀rẹ̀, àwọn bí tí a gbé, àwọn bí tí a ti bẹ̀rẹ̀, àwọn bí tí a gbé. Afẹ́kẹ́ ìjọ ìyọrin. Àwa kan lè pàtẹ́wọ́, a lè jó, a lè fi dàṣíṣí yin Ọlọ́run tú ẹnu wa. Hallelujah. Bóyá ti bá sọ pé Ọlọ́run kò ṣe tó. Ọwọ́ ti bá sọ pé Ọlọ́run kò ṣe tó. Bí ẹ bá sọ pé Ọlọ́run kò ṣe tó. Àbàdàgbò lè jẹ ní ẹgbẹ́ kan rí o. Ti bá sọ pé Ọlọ́run. Ẹ bá sọ pé Ọlọ́run kò ṣe tó fún màmá wa Kẹ́hìndé. Ó ṣe fún gbogbo wa, a lè wá. Ti bá sọ pé Ọlọ́run kò
aláṣẹ èkejì òrìṣà nílùú Ìjẹ̀bú-Igbó His Royal Highness Bèjè Rókù ó ti wà ń bí. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá tí ì mọ bàbá, this is our father, the Kábíyèsí is around. Please come and put your hands together for Baba. Baba is around. Ẹ bá mi pé kámẹ́rà sí bàbá. Ẹ kí bàbá Kábíyèsí o. Kábíyèsí bàbá, mo kí gbogbo èyí tẹ́ tẹ̀lé bàbá wa, inú mi dùn láti rí yín. Ẹni á dùn pẹ́pẹ́ kọ́ sí. Tá a bá ti rí àwọn bàbá yìí, inú wa máa ń dùn. Ẹ jókòó, ẹ pàtẹ́wọ́ fún Jésù dáadáa. Láti ẹ ṣe gan. Òjò yìí, Ìjẹ̀bú-Igbó la wà yìí, Òkè Àgbò ni wọ́n ń pe agbègbè yìí. Lórúkọ Olúwa, ẹ̀ẹ́dẹ̀lẹ́ láyọ̀ láṣẹ Olódùmarè. Ẹni yóò lórúkọ mi ní báyìí, a fẹ́ gbé màmá wọlé. Màmá tí ọjọ́ wọn pé lónìí láti fẹ̀yìntì. Màmá tó rìtáyà lẹ́ni tí kìí ṣe lé ikú lọ́wọ́. Màmá tó rìtáyà tí kìí ṣe sínú ìbànújẹ́. Màmá ò rìtáyà lórí ikú ọmọ. Ẹ̀yin tẹ́ ẹ bá wọ rírì Olódùmarè. Á yan Ọlọ́run bí ìṣe mi. Èmi á máa rí pé Ọlọ́run ògo ní forúkọ rẹ. Ọba tó ní kọ́kọ́rọ́ ikú àti ìyè lọ́wọ́. Ọba tó ń pa tẹ́nìkan ò lè jí. Ọba tó ń jí tẹ́nìkan ò lè pa. Àrí ìró àlá, ẹ̀gàn òun tẹ̀tẹ̀, pátápátá ọlá, kọ́rọ́gọ́dọ́ ọba, èdìdí ìdáyé, aláàfin àjọbọ, olóòtú àjọbọ, ọba àmì ọlá, ọba àmì ọlà, tí ń gbé nínú ọláṣọlá, ẹni tí òkú rí tó sá, tí Jọ́dánì rí padà sẹ́yìn. Ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí, tí màmá ń ṣayẹyẹ lónìí, ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ò sí láyé mọ́. Ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ń bẹ nílẹ̀ alátò. Ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ń bẹ ní mọ́ṣúárì. Ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀ ẹgbẹ́ wọn ń bẹ ní kákúkálà. Bó o bá sì bèrè lọ́wọ́ Olódùmarè pé wáyé tó fi rí bẹ́ẹ̀, á lóun jókòó sọ̀rọ̀ tó ń ṣe ohun tó ń wo òun ni. Ọlọ́run tí ò jẹ́ kọ́ lọ́run fi wọ́n dára tí ó wù wá. Ẹ dìde dúró lórí ẹsẹ̀ yìí. Ẹ jẹ́ yin ọba àwọn ọba. Bí màmá ti ń bọ̀, ẹnjiníà mi fún mi lórí ọpẹ́ yìí. Bí màmá ti ń jó ijó ọpẹ́ bọ̀, àyè ọpẹ́ yọ fún màmá. Ẹ má bá ọmọ celebrant bọ̀. Màmá God bless you.
Give me smile. God bless you. Ẹ ṣe gan. Amen. Amen. Àwọn tí a bá wà lórí màmá yìí, ẹni wọ́n ní ọwọ́ sí màmá. Sọ pé ilé ò ní gbóná mọ́ wọn. Sọ pé ọ̀nà ò ní nà wọ́n. Sọ pé wọn ò ní lè táyà ní kú lọ́wọ́. Wọ́n ti ṣàsọtẹ́lẹ̀ mẹ́ta yẹn kó máa níbẹ̀ fún wọn náà. Wọ́n yọ rẹ́kọ̀. Lórúkọ Jésù ló wá máa fún yín ní ìsinmi. Ibẹ̀ láyé yìí, ẹ lọ mọ̀ pé lọ ti bàbá yìí. Ẹ bá ayé yìí nìyẹn, ayé ńlá nìyẹn àti àwọn bàbá ẹ ṣe jáde. Ẹ ṣe ló mọ̀ sí. Ẹ bá mi ṣe ìwọ lọ́wọ́ yìí. Amen. Lórúkọ Olúwa, àbúrò àdúgbà. Wọ́n mi ní sókè pátápátá. Àwọn tó ń sọ pọ̀ ayé pápá àti wọ́n ṣe nílẹ̀ pápá àti wọ́n ṣe ìjọ. Káwọn máa fọ àwọn náà ní. Ẹ ní olórúkọ ọ̀gá ọlọ́pàá kábíyèsí nìyẹn. Ní báyìí ẹni àkọ́kọ́ tí máa láǹfààní àti pé a ti wà ní ìpele pípé àwọn alága báyìí. Àti ń bá ti pé ẹni yìí, ẹ̀yin tí ẹ bá tóbi ju ẹni yìí lọ, ẹ̀yin kàn jókòó. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀ tó ẹni yìí, ẹ̀yin kàn dìde. Ẹ kàn dìde. Ẹni àkọ́kọ́ tí mo fẹ́ pè òun ní kìnìún ẹ̀yà Júdà. Lálẹ́bálẹ́ tó gbogbo ayé sáyá. Ẹkùn ọmọ Fáráò, olórí ayé àti ọ̀run. Ẹni tó ń bá ọ̀rẹ́ àti ìyè lọ́wọ́. Ọba tó ń bá ẹnìkan ò lè bí. Ọba tó ń bá ẹnìkan ò lè bá. Òun ní àìkú, òun ní àìsá, òun ní àìdíbàjẹ́. Ó lágbára láyé, ó lágbára lọ́run. Òun ní àyíkú, ajíkọjú ẹ̀kúdà. Òun ló lé mímọ́, tó ń gbébi mímọ́, tó tún fi mímọ́ bọ́ra. Ẹgbẹ́ orí ilé sókè yẹn náà nà. Kí a sì gbé sókè yìí nìkan ayérayé. Kí ọba ògo tó wọlé wá. Láyé ọba ògo yìí, Olúwa tí ó lé. Láyé ọba ògo yìí, èdìbò tó ṣògo. Láyé ọba ògo yìí, ọba àwọn ọba. Láyé ọba ògo yìí, olórí àwọn aríran. Láyé ọba ògo yìí, ẹ̀mí inú àwọn wòlíì. Láyé ọba ògo yìí, ẹkùn ọkọ̀ Fáráò. Láyé ọba ògo yìí, ọ̀kàkọ̀ òkìkí. Láyé ọba ògo yìí, òun lé kú tìpìlẹ̀ tìpìlẹ̀. Láyé ọba ògo yìí, ọlọ́run ṣe ń fi pọ̀ ọjọ́ ẹni. Ìwọ tó bá mọ rírì ẹni tí mò ń sọ yìí, dìde dúró lórí ẹsẹ̀ rẹ̀. Kàn dìde dúró lórí. Opeoluwa dúró, ọkàn mi balẹ̀, kíni kan ṣe mí. Àwa ọmọ jẹ́ orí, a kì í lọ sí ṣe irú. Àwa yóò mọ lẹ́kẹ̀ẹ́ ṣá, ọjọ́ ayé wa gbogbo. Bàbá ṣe ó pọ̀ fún mi ní èmi. Ẹyin tí Olúwa bá ṣe púpọ̀ nínú ayé ẹ̀ kí aleluya. Ẹyin Mùsùlùmí ṣàlùwọ̀ lọ́nà bí kàyé. Ọkọ̀ àwọn olórúkọ Ọlọ́run. Ẹni báwo ló ṣe máa ń kì í? Wọ́n ní òun ní Àràmán.
òun ní alkudus, òun ní asalam, òun ní amuyami, amọ̀tàkàbí òníọ́, ìwọ ni àgàfà ní ọba tí ń forí jẹ̀dá, iná ní láìwá iná láìwá jim, ọ̀dọ̀ rẹ láti wá ọ̀dọ̀ rẹ lọ́wọ́ padà sí, àwa tá à sí padà sọ́dọ̀ rẹ̀, àwa la máa ké aleluya mẹ́sàn-án sí ọba àwọn ọba, ó yá wọn dúgbò. Èdè ọpẹ́ torí kò sí ohun tó ju ọpẹ́ lọ ẹ̀yin yìí láàjọ yan Ọlọ́run fún ìṣẹ́jú márùn-ún ẹ̀ẹ́dẹ̀ fi owó ọpẹ́ ẹ̀ẹ́dẹ̀ fi sílẹ̀ ẹ fi owó ọpẹ́ yín ẹ fi sílẹ̀ olórí ọmọdáyọ̀ yálà àfíà ni ó ní kò mọ̀ kọjá náà. ẹnì kejì tá a tún fẹ́ pè àwọn ní bàbá wa èyí tí a ti kílẹ̀ kan kú àbọ̀ àwọn ní olórí ẹbí àgbàlagbà oyè ẹni tí ó wà aláṣẹ tún ni wọ́n èkejì òrìṣà láyé pè wọ́n àwọn ní aláyélúwà His Royal Highness bàbá wa kábíyèsí aláyélúwà ti gbèjé rọ́kùn of Òkè-Àgbò ní ìlú Ìjẹ̀bú-Igbó ẹ bá mi dìde ká ẹ pàtẹ́wọ́ fún bàbá àjẹjọ ṣe kábíyèsí fún bàbá. À ń sáré torí mo tún ní bòmíì tí mo tún sá lọ báyìí. Ẹnì kẹta tí máa pè ẹ jọ máàbọ̀ láàṣì o láàṣì máàbọ̀ rí ìyá máa ń lè jẹ ẹ̀kọ́ tó sáà lóyìí instrumenti ńlá la fẹ́ kó wọlé tẹ́lẹ̀ mọ̀ nígbà tí o. Ẹ máa fún wọn látẹ̀wọ́ bí wọ́n ti ń bọ̀ àwọn ní Mr. Adéọlá Adéṣínà wọ́n tún wá pẹ̀lú ìyàwó wọn ẹyẹ ìfi ìyá apákọ̀ ń kò Mr. and Mrs. Adéọlá Adéṣínà ṣé bàbá ti wà bí ṣáṣá níbo ni màmá wà
ẹ ṣe gan sà ẹ ṣe gan sà so mo ti dọmọ kábíyèsí lẹ́nìí mama bẹ́ẹ̀ pé náà ni bàbá mi kábíyèsí ọba gbèjé bàbá mi bàbá mo ti tẹ̀lé yín lọ lẹ́nìí yẹn so ní báyìí ẹnì kẹta ti máa láǹfààní àti pé mama ẹ̀yin ni mama Adéọlá ẹ̀yin ni Mrs. Adéọlá ìyá ọkọ mi ṣàlàfíà ní lọ́kí màmá lọ́ọ̀nà màmá lọ́kí wọn. Mrs. Adébọ́lá Adéyẹyẹ ẹ̀fún mi mẹ́rọ. Mrs. Adébọ́lá Adéyẹyẹ Ògúnwùsì àbí ẹ̀fún mi mẹ́rọ. Mo gbọ́dọ̀ kó orúkọ nílẹ̀ Yorùbá mo gbọ́dọ̀ pé dáadáa mọ Yorùbá ni mí ní ìṣàwùsá. God bless you. Màmá aṣáájú àti àlàbá yín ẹ ṣe kan ojú òní tì yín. Ní tó láǹfààní láti tẹ̀lé màmá àwọn ni Mr. Moses sórí ìwá Mr. Moses sórí ìwá $10,000 ló yẹ kó pé wọ́n dìde. Àti àárọ̀ máa ti ń sọ fún mi pé tó o bá ti pè mí $10,000 lówó ẹ̀. Mo ní dádì ẹ dẹ̀ sọ bẹ́ẹ̀ dádì àwọn tó yẹ ká máa fún yín lówó dádì ẹ gbé owó yín padà lọ́wọ́ mi. Kí ló rí? Bàbá o Olúwa dá bàbá sí fún wa Mr. Michael Kehinde ìdè bí òkú iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o. Ó máa wá sí ìmúṣẹ lójú ayé. Màmá ẹgbẹ́ ẹjẹ́ kọ́lá mi ò ṣẹ̀ mo ti rí yín lójú oorun mo wá sọ pé màmá ó ti tó ẹni màá fowó tún ẹ ṣe ni wọ́n ní màmá ó ti tó màmá ẹjọ́ màmá Àtolúwa ni mẹ́ńtálítì o ẹ̀yin náà bá mọ mẹ́ńtálítì màmá ẹ máa lọ sí lórí o sẹ́yìn mẹ́ńtálítì ẹ pọ̀ bẹ́ẹ̀ bí omi mẹ́ta akẹ́kọ̀ọ́ mi lọ́wọ́ yìí. Àbíyè náà mọ̀ denied Fọláṣadé ṣé màá mi ti wà ń kalẹ̀ màmá dà màmá last.
màmá fún wọn ẹgbẹ́ pàṣẹ. Mo fẹ́ pe àwọn tó mọ̀ yìí mo fẹ́ sáré pè wọ́n kí bàbá wa aláyélúwà kan tó bá wa sọ̀rọ̀. Amen. Amen. Orí ọ̀fẹ́ àti àánú la gbígbà tí a fi eré kábíyèsí ní àárín wa. So èmi náà dẹ̀ ń ṣe orí ọ̀fẹ́ lò gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n kọ́ nílẹ̀ Yorùbá wọ́n tún kọ́ mi nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. So a gbọ́dọ̀ ọ̀nà àwọn bàbá tí a bá bá ní ìkàlẹ̀ dáàdì orí ọ̀fẹ́ ọlọ́jọ́ tó bọ̀ máa tó fún yín. Mrs. Akíndélé Oyèníkẹ́ àti Mrs. Yẹ́misí Olúbíyì méjì mo fẹ́ pè wọ́n báyìí. Mrs. Akíndélé Oyèníkẹ́ àti Mrs. Yẹ́misí Olúbíyì ṣé wọ́n ti wà bí? Màmá mi Yẹ́misí Olúbíyì àti Akíndélé Oyèníkẹ́ tó ti wà bí? Ó yàgbà ló sọ pé òní màmá ayé àní màmá. Mama, ní gbogbo ọ̀nà pátá, Olúwa máa sọ yín di owó tí wọ́n ń wá kiri. Ẹnì kejì màmá dà. Ṣé màmá nìyẹn? Màmá ní jábọ́ lórí ọ̀kadà. Ṣùgbọ́n ẹ má fẹ̀yìntì o. Sọ wọ́n ń fẹ̀yìntì lórí ọ̀kadà o. God bless you. Màmá, ṣé ẹ lè fọwọ́ ya pátá sí mi lára? Set of class. Bàbá àgbàlagbà nínú àwọn oníṣègùn òyìnbó obìnrin ni wọ́n. Màmá àgbàlagbà nínú àwọn oníṣègùn òyìnbó ẹni tí Ọlọ́run ti ń lò tí kì í ṣe ìlòkulò. Màmá ti wà bí ẹ bá mi pàtẹ́wọ́ fún Jésù nínú ayé màmá. Bí Ọlọ́run ti ń lò fún Ìjẹ̀bú náà. Màmá tí ò ní ìgbéraga. Màmá tí ìrẹ̀lẹ̀ Ọlọ́run wà láyé wọn. Èmi náà fẹ́ ṣáàjì yín 30,000 lówó mi. Dókítà tí ò bá ti ṣe é ṣe kọ́ máa gbé yín lọ sí ọ̀lù ibòmí. Dókítà 30,000 lówó mi. Kò sí wàhálà. Ẹ bá mi pàtẹ́wọ́ fún dókítà. Ó bẹ̀rẹ̀ sí. Tí n bá ti pẹ́ni méjì yìí, màá gbé kábíyèsí.
Mrs. Eli Ṣẹ́bàjọ àti Mrs. Láre òtítọ́ lọ́rọ̀ àbí òtútù lọ́rọ̀. Ok, mọ́mí ẹ máa bọ̀ mà. Mrs. Eli Ṣẹ́bàjọ ẹ máa bọ̀ mà. Ayé yóò ní ṣòfò kémi ni máa lè jókòó síbẹ̀. Class of 12 náà ni màmá ẹ jẹ́ ìpè kábíyèsí màmá máa kí wọn dáadáa. Ní báyìí ẹ jẹ́ kí gbogbo wọn dìde dúró lórí ẹsẹ̀ wa. Àbí mo ṣe gbọ́dọ̀ ṣe rèé ní ìtọ́pẹ́ kábíyèsí. Àwọn tí kábíyèsí fẹ́ bá sọ̀rọ̀ náà rèé tó a gbọ́dọ̀ dá wọn mọ̀. Tó ìdí nìyí tí mo ṣe kọ́kọ́ pè wọ́n báyìí. Ẹ jẹ́ kí gbogbo èèyàn ó dìde dúró. Ìwọ tí ayé máa dìde dúró fún dìde dúró. Ìwọ tí ayé máa celebrate dìde dúró. Ìwọ tó o bá máa ní ọjọ́ ayọ̀ dìde dúró. Ẹ darapọ̀ mọ́ mi nígbà táwọn máa pe kábíyèsí aláyélúwà bàbá wa ọba Stephen Adeleke Adékọ̀yà bàbá wa Ìgbèrú gbòkù Òkè Àgbò.
nígbà táwọn yẹn bá ń bímọ àwọn yẹn lọ́mọ ti wà gbogbo wa lọ́lọ́run dẹ̀ máa ṣe irú ọ̀fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run máa ṣe fún irú ọ̀fẹ́ bẹ́ẹ̀ akọ̀ lé yín nítorí pé ẹ lo gbogbo ìgbà àti àsìkò àti ìgbà ọ̀dọ́ àti èwe yín láti fi dá sí àlàáfíà gbogbo ènìyàn. Ọlọ́run á dá sí àlàáfíà yín. Ọlọ́run á dá sí àlàáfíà àwọn ọmọ yín. Nítorí pé ẹ̀yin ò fẹ́ kí ẹ̀mí kó ṣòfò láìpẹ́ ọjọ́. Gbogbo ẹni tó bá ń ṣe iṣẹ́ tí ẹ̀ ń ṣe yìí, ìbáà jẹ́ dókítà o, ìbáà jẹ́ nọ́ọ̀sì o, ìbáà jẹ́ fámásìsì o, wọ́n wá láti mú ìlérí Ọlọ́run tó sọ wípé àlàáfíà ni mo fi fún yín. Torí Ọlọ́run ti mọ̀ pé lẹ́yìn ẹ̀mí àlàáfíà ni nọ́mbà 2. Tí àwọn èèyàn bá ń gbàdúrà ní ọ̀pọ̀ ìgbà àwọn Ọlọ́run ṣòwò mi o, Ọlọ́run ṣọmọ mi o, gbogbo ìtànsọ ìwò lọ́lọ́run lè ṣe fún yàn tí ò bá lálàáfíà. Èyí tí Ọlọ́run bá ti ṣe fún yàn pàpà tí ò bá sí àlàáfíà ń bẹ á tún máa tọrọ pé ìwọ Ọlọ́run gbẹ́dẹ̀ kó dédé kí lè lọ kẹ́lẹ́mú àlàáfíà mi kẹ́ dá padà. So orí Yorùbá ti máa ń kọ́ kí ló tó àlàáfíà kò sí ó so àlàáfíà ní nọ́mbà 1 lẹ́yìn tó Ọlọ́run bá ti dá wa. Ẹ̀yin kan wá fi àyè sílẹ̀ pé gbogbo bí ìlérí Ọlọ́run yẹn máa ṣe ní ìgbésí ayé àwọn ọmọ èèyàn ó jẹ yín lógún. Àlàáfíà náà Ọlọ́run á jíǹkí ẹ̀fẹ́ yìí náà. Ọlọ́run á jíǹkí ẹ̀fẹ́ àwọn ọmọ yín. Ẹ ní ṣàìsàn. Ẹ ní kábàámọ̀ pé kí ni mo dẹ̀ sọ̀kalẹ̀ fún torí oore ọ̀fẹ́ ńláńlá ni. Àwọn ẹlòmíì tẹ́jọ wọ iṣẹ́ ní ìjọ kan náà tẹ́ bá rántí ẹlòmíì ò lóṣù kan ó padà sọ́dọ̀ Ọlọ́run, ẹlòmíì ò lọ́dún kan ó padà sọ́dọ̀ Ọlọ́run, ẹlòmíì ò lọ́dún mẹ́wàá ó padà sọ́dọ̀ Ọlọ́run, ẹlòmíì ò lò 20 years bẹ́ẹ̀ lọ. Àwọn ẹlòmíì kẹ̀ fún ìdí kan àbí ìdí kejì wọ́n dá wọn dúró lẹ́nu iṣẹ́. Àwọn ẹlòmíì pàápàá ńgbà tí iṣẹ́ náà bá gbóná mọ́ wọn dára fúnra wọn máa mú ìwé tó máa mú ilẹ̀fọ̀ iṣẹ́ ìpàkà ń dẹ̀ ṣe Ọlọ́run ò ṣe ti yín bẹ̀. Ọlọ́run fi iṣẹ́ náà fi rọ̀ yín lọ́rùn. Ẹ dẹ̀ ṣe ní àṣeyè, ẹ ṣe ní àṣeyọrí, ẹ gba káre kú àbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run, mo dẹ̀ kí kú oríire. Bí o lè ṣe kí n má wá síbí ilé ni o. The primary health care center tó wà ní Ìtàmẹ́rin ìkan ló jẹ́ ní Ìjẹ̀bú-Igbó, ìkan ló jẹ́ ní Ìjẹ̀bú North, ìkan ló jẹ́ ní Ogun State. Praise the Lord. Mo ní oore ọ̀fẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn pẹ̀lú Bill and Melinda Gates Foundation wọ́n ń ṣe prógráàmù kan throughout Nigeria tí wọ́n fẹ́ kí àwọn traditional rulers wọ́n spearhead yẹ wọ́n jẹ́ alábòjútó nítorí pé wọ́n ń gbọ́ fìkèfèkè ọlọ́dẹ̀ lè ní ẹ̀wà yìí o pé irú àjàkálẹ̀ ọ̀rùn tó ṣẹlẹ̀ yẹn kọ́ pé ó dà kó tó ń kan lẹ́kùn ọ̀dọ̀ wọn náà ran wọn rí náà mú ẹni yá lọ́dọ̀ ẹni pé ṣùgbọ́n ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ pé kí wọ́n tètè bẹ̀rẹ̀ ìṣíniníyè fún àwọn ọba àti àwọn ará ìlú madam ejoko àdúrà yẹn àgbà so wọ́n wá kó àwọn ọba jọ ní Ogun State traditional councils 4 ni a ní Ìjẹ̀bú traditional council, Remo traditional council, Ẹ̀gbá traditional council, Àyèwà traditional council. Wọ́n wá ní kí council kọ̀ọ̀kan fún ọba kọ̀ọ̀kan lẹ̀. Mo ní àǹfààní láti jẹ́ pé mi ni wọ́n mú fún Ìjẹ̀bú traditional council. Àjọ lọ́ọ́ ṣe mí kìí lábẹ́kúta ni. Wọ́n wá ń give report fún performances primary health care center tó jẹ́ pé àwọn náà máa jẹ́ agbátẹrù gbogbo ètò ìlera kí ìjọba from World Health Organization to Bill and Melinda Gates Foundation to Ogun State to the Federal Ministry of Health and to the Ogun State Ministry of Health tí wọ́n máa ṣe àbójútó ẹ̀. Nígbà tí wọ́n sọ Ìjẹ̀bú North ní performances yẹ ló dáa jù ní gbogbo Ogun State. Ní primary health care delivery system AGBO
Òkè Àgbò primary health care center ló dájú. Reports of the state government gẹ́gẹ́ sí don submit to federal government ó nìyẹn. Àwa tá a wà ń bí gan àmọ́ àwa tá a wà ń bí ó ya èmi pàpà lẹ́nu torí àtọ́gbà àti ìjòyè àti kọmíṣánná àti kìíní ìná dẹ̀ ń gbé mi gẹ̀gẹ̀ sínú wọn nù. Mo dẹ̀ mọ̀ pé yẹn ò lè ṣeé ṣe tí ò bá sí contribution and effort sí irú ìyá wa tó ń fẹ̀yìntì lẹ́nu àti gbogbo àwọn tó ń jókòó tí wọ́n jẹ́ olùṣiṣẹ́ kí ibẹ̀ kú iṣẹ́. Mo dẹ̀ fẹ́ rọ̀ yìí pé iṣẹ́ tẹ̀yìn ṣe tẹ́ ẹ rẹ̀ pé bóyá ayé ò mọ̀ ṣọ́ka lò ọ̀rẹ́dẹ̀ ti mọ̀ náà yìí kí àgbo ti mọ̀ Ìjẹ̀bú ti mọ̀ Ìjẹ̀bú náà ti mọ̀ àti Ògùn state ti mọ̀ rẹ́kọ̀dì yìí lẹ́nu sí ọ̀gbìn fẹ́rẹ́ lọ ṣùgbọ́n rọ̀ yìí pé ẹgbẹ́ síwájú sí nǹkan tí èèyàn ṣe yóò rí ẹ̀sùn ara ìlú ìgbóore mọ̀ sí akitiyan ní ìlú Òkè Àgbò in particular àti Ìjẹ̀bú in general and humanity at large torí ẹlòmíì ó lè wá kí wọ́n ń bí láti Onitsha ó lè wá kí wọ́n ń bí láti Kano kí àìlera kó dédé sí lójijì wọ́n dẹ̀ gbé wá síbẹ̀ so iṣẹ́ tí kò jọ wọ́n pé dandan kébà tí sọmọ Òkè Àgbò á lè treat rẹ̀ so you are working for humanity and God will also work for you lọ́wọ́ àwọn àpẹẹrẹ yín so mo dẹ̀ kí gbogbo àwọn ìgbìmọ̀ tí Òkè Àgbò tó ń set up bàbá Bèjèrókù àná ọba aláwòye Abbas Ọlọ́run kó bá wa délẹ̀ fún wọn Ọlọ́run kó bá wa pa àṣìṣe wọn kó bá wa parẹ́ àwọn náà ti set up committee yẹn nígbà tí mo dé tí gbogbo wọn wá bá mi wọ́n rò pé ṣe ni máa da committee yẹn nù tá a máa tún set mi wọ́n dẹ̀ ti pinnu lọ́kàn mi pé gbogbo nǹkan tí bàbá yẹn bá ṣe sílẹ̀ torí mo mọ̀ pé dáadáa ni bàbá ṣe láì jẹ́ wípé ṣíṣe ló wà inevitable ó ṣe dandan kò ṣe ṣe aláì má ṣe kò sí èyí tí máa yí padà mbẹ̀. tó mo wá sọ fún wọn pé gbogbo ojú ẹ̀yìn tí mò ń wò yìí gbogbo wàtí à ń ṣe ní ayé bàbá wa Abbas náà kò sí èyí tó jẹ́ àjòjì fún mi gbogbo nǹkan tẹ́ ẹ̀dẹ̀ fi nílẹ̀ fi ń ṣe pàápàá jùlọ àkókò yìí kì í dẹ̀ ṣe pẹ̀ ń gbowó oṣù ń bẹ̀ kọ́mítì yìí kó lọ retain as it is gbogbo nǹkan tẹ́mi náà bá dẹ̀ ní ìmọ̀ takuntakun tẹ́yìn náà ń ṣe torí tí ibẹ̀ yẹn bá nídìí nǹkan àwọn náà máa wá sọ táwọn máa lọ káàkiri táwọn bẹ̀rẹ̀ sí ní sá eré bí nǹkan yẹn ṣe máa di ṣíṣe ilé àtọ̀nà tẹ̀yìn náà Ọlọ́run àbá yín ti ṣe Ọlọ́run àdúró sí yín mo kí yín púpọ̀. Finally, yes. She has once been hosted as chief nursing sister. Wọ́n ṣe promote wọn ní ìjọ táwa ṣe ní ti pẹ̀lú. Mo tún gbọ́ ìròyìn ayọ̀ kan o wọ́n ní lẹ́yìn tí ẹ wá sí ààfin tí ẹ wá ṣe ìfitónilétí pé ẹ fẹ́ fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba wọ́n ní kò pẹ́ jọjọ ní ìwé dé pé wọ́n tiẹ̀ tí wá tún promote yín to chief nursing sister. Máa ṣe dáadáa tí dáadáa ò ní bẹ̀rẹ̀ ayé ẹ̀ tí ó dẹ̀ tún ní gbẹ̀yìn ẹ̀ ẹ fi dáadáa bẹ̀rẹ̀ iṣẹ́ yìí Ọlọ́run tún wá fi dáadáa ó tún wá fi ṣe retirement gift ó tún wá fi ṣe fún yín mo bá yín yọ̀ o oore náà ẹ jẹ pẹ́pẹ́ o pension tẹ́ ẹ máa gbà ẹ ní fi wá èso ṣe lè máa jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ kò ní jó yín lẹ́nu Ọlọ́run á dẹ̀ túbọ̀ máa gbàdúrà yín ilé àtọ̀nà yín kò ní dàrú Ọlọ́run á dẹ̀ gbé gbogbo àwọn ọmọ tẹ̀yìn náà Ọlọ́run á gbé ga o so finally like I said mo kí gbogbo ẹbí ọ̀rẹ́ ará àtòjúlùmọ̀ àti gbogbo àwọn ọmọ Òkè Àgbò tá a wà ń bí tá a wá dúró tì wọ́n láti fi ẹ̀mí ìmoore hàn pé a mọ rírì iṣẹ́ ribiribi ni wọ́n ti fún wa Ọlọ́run á dúró tì gbogbo wa o àdílé bá rẹ o àrìnà kórè o àkòyà ibi o thank you so very much. And God bless you all. Ẹ jẹ́ ká jẹ́ kábíyèsí o. Ọba o, ọba lọ́jà ọba, kí là ń bọ̀
Mommy, look up. Titi. Oh yeah, I said. Opeoluwa Kehinde ní Abua. She was born into the royal family of Chief A.I.D. Abua of Opeoluwa village in Oshimi, the local government area in Asaba, Delta State. And also Mrs. V.I.A. Abua ní Grilo of Ventura, Brazilian quarters of Lagos Island in Lagos State. Ẹni pé nǹkan tá a kọ́kọ́ sọ ni pé a bí wọn sí ìdílé ọba, ọmọ ọba ni wọ́n, Princess Kehinde àti Princess Comfort Opeoluwa Kehinde ló yẹ ká àkọsílẹ̀ kó ṣe Mrs. Wọ́n bẹ̀rẹ̀ ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. She started primary and secondary education in Lagos State and later went to the then Lagos State School of Nursing Complex 1 to 9 Awolowo for nursing. She later went to Obademola to School of Midwifery in Ijemo, Abeokuta. She finished up at IJEBU, Abeokuta, and she also did her BSc in psychology from the University of Lagos, Akoka Yaba in Lagos. Gbogbo àwọn òwe tí wọ́n kà òun náà láti gbọ́ yẹn. Ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé-ìwé girama ìlú Èkó ni wọ́n ti lọ. Àti School of Nursing tí àwọn olùtọ́jú aláìsàn Èkó náà ti ṣe gbogbo ẹ̀. She's a Lagosian. She later got an appointment with the local government, with Ogun State Local Government Service Commission, and she was posted to IJEBU local government, where she was later posted to AGBO PAC for her primary assignment, and later she was transferred to Atikori Health Center. Those are the two places she initially worked when she was employed and was posted to IJEBU local government. She forgot to put Opeoluwa primary health center. And later she was posted to IJEBU local government. She worked at IJEBU Mushin Health Center, Ilodo Primary Health Center, Owukija Primary Health Center, before she was later posted
to Ewekoro local government. She works at Elere Health Center. Ìrìnàjò náà ó lágbára o. Adúpẹ́ fún Ọlọ́run. She was later posted to Ìjẹ̀bú local government. She has fallen in love with Ìjẹ̀bú. She was posted to Okeafo Primary Health Center. She's married and blessed with children and grandchildren. To God be the glory. As she's married today, I want everybody to pray for her that she not retire from sicknesses, she not retire to death. And I know that has made her to join the ladder of civil service and is giving her the opportunity to start service today. The Lord will continue with her in Jesus' name. Ní sinmi ilé ikú lọ́wọ́, ní sinmi ilé àrùn lọ́wọ́, ẹ ti gòkè, ẹ ti sọ̀dájú àtàlàáfíà. Àdúgbò lọ́jọ́ òní àgbáyíyọ̀, ayọ̀ yín kò ní dìbàjẹ́. Owó tẹ̀ ní tí inú yín dùn, oníbi àrísọ fúnfun ní lórúkọ Jésù. Ẹ fọwọ́ yín bẹ̀ tọ́ yín. Ẹ káàbọ̀ sínú ẹgbẹ́ àgbà. Ẹgbẹ́ àwa senior citizen of Ogun State. Àwa náà ti rìtáyà. Wọ́n wá tẹ̀lé wa lẹ́yìn àbúrò ni wọ́n jẹ́ fèmí. So ẹ kú rìn, ẹ káàbọ̀. Ọlọ́run á ṣe ní ìsìn ayọ̀ lórúkọ Bàbá, ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́. Ṣé Ọlọ́run ẹ ṣe lọ́wọ́? Ayé wọn wá fún yín lójú oorun ẹgbẹ́ kan balẹ̀. So God bless you mama. Ìpele tó kàn náà rèé, a fẹ́ ṣe pen down, màmá fẹ́ lọ change. Màmá fẹ́ lọ change. Ẹnìkan ní sọ́fẹ́ lọ múra ẹkú ni, ó lọ fẹ́ lọ múra ẹ. So màmá fẹ́ lọ yí padà. So ìjọ fẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹwu, wàá jí fẹ́ bẹ̀rẹ̀.